Hello? Ẹ̀yin èèyàn mi, ó ga jù. Lọ́ bá ní kábíyèsí, ó seize passport Queen Naomi. Kí ló fà á? Látijọ́ tẹ gbọ́ pé ó ti lọ gba passport nígbà tó fẹ́ sá lọ́jọ́ yẹn, tí kábíyèsí fi lọ bá tó fi gbé padà. Kábíyèsí rẹ̀ àtìgbà yẹn òun ni ìjà yẹn ti ń parí díẹ̀ kó tó di ìwòyí. Now, àwọn ti diaspora wọ́n pe Naomi pé wọ́n fẹ́ ṣe church program, kó wá pray fún wọn, ó fẹ́ kó wá fún wọn, wá gbà wọ́n ní ọ̀rọ̀ ìyànjú nípa marriage counseling pé kó máa bọ̀. Wọ́n ní kó mú passport ẹ̀ kó lè fi visa sí. Ibi ọ̀dọ̀ passport ṣáà ni problem jà. Visa tó máa fi revise ẹ̀, òun náà wàá rí gbà lọ́wọ́. Náà rí passport gbà. Torí without passport ẹ̀ lè fi visa. Àbẹ́yàn máa mú visa sọ́wọ́ lásán, wọ́n fi sí ordinary paper náà. Inú passport yẹn náà máa fi visa sí. Wọ́n bá pe kábíyèsí o. Pé Naomi bí kábíyèsí passport yẹn pé ẹ̀wọ̀n báyìí ṣe káṣà báyìí ká o. Kábíyèsí ní lá. Kí ló dé? Ó ní ọgbọ́n tí Naomi máa fi gbàbẹ̀ sá lọ nìyẹn. Why? Ó ní Naomi máa gbàbẹ̀ sá lọ. Ṣé mọ̀ pé conference yẹn sìn gẹ́gẹ́ bá ṣe ń gbọ́ pé ó máa tó àwọn people yẹn wọ́n disturb Naomi pé kó mú passport wá kó fi visa sí, kó dẹ̀ máa bọ̀ kó bá wọn ṣe program yẹn. Gbogbo ibi tó ń invite Naomi sínsìn kábíyèsí ò ní jẹ́ kó lọ nípa pé ó ní Naomi máa sá lọ. Níbo ló fẹ́ sá gbà? Kábíyèsí níbo ni Naomi fẹ́ sá gbà? Ẹ ṣàánú ọmọ yìí. Bí ìgbà pé ẹ̀ ń fìyà jẹ ọmọ yìí kéré gan, ó kéré sí yín. Ẹ jọ̀ọ́ a fi Ọlọ́run ọba aláàánú, ọba àwọn ọba olúwa àwọn olúwa bẹ̀ yín pé kẹ́ jẹ́ kọ́mọ yẹn ṣiṣẹ́ olúwa. Torí ẹ rí nígbà tó fẹ́ ṣiṣẹ́ olúwa ẹ tó fẹ́. Iṣẹ́ olúwa tó ń ṣe náà lẹ fẹ́. Ọmọ yẹn wà ní tender age nígbà tẹ́ fẹ́. Ó dẹ̀ nígbà tí ó ń ṣiṣẹ́ olúwa. Ẹ bá nínú iṣẹ́ olúwa pẹ̀lú bó ṣe wà ní tender age. Tí tó fi dàsìkò yìí. Ṣásìkò yìí lẹ fẹ́ ní kó má lọ ṣe ni. Ẹ ti ń ṣe bọ̀jọ́ ti pẹ́ tí ń try fún. Ibẹ̀ ṣáà rí pé ó ní iṣẹ́ olúwa ni. Ẹni tó ń ṣiṣẹ́ akiri ṣore, òun ni Naomi tó ń ṣe. Bó ṣe ń tú ìdè ló ń já ìdè. Agbára Ọlọ́run ló fi fún. Nínú àwọn ọ̀tẹ̀ kó sáàfin gan pàápàá ṣe bí gbogbo wọ́n mọ iyì Naomi, wọ́n mọ nǹkan tí Naomi wọ̀tù nípa agbára Ọlọ́run, iṣẹ́ Ọlọ́run tó ń ṣe. Wọ́n á pè kókó gbàdúrà fún un. Ó dẹ̀ ń gbàdúrà fún èdè dẹ̀ ń já, wọ́n ń tú kúrò nínú ìdè. Kábíyèsí, ẹ jọ̀ọ́ àfọlọ́run bẹ̀ yín. Ẹ fún ọmọ yẹn ní passport kó lọ. Ó máa lọ Adé. Ó dáa. Ẹ jẹ́ ká sọ pé bóyá ìtorí pé ẹ̀ ń jowú, ẹ̀ ń dáùtù pé kò ní lọ. Ẹ pè ní kò ní dé. Bóyá ó fẹ́ lọ bá ọkùnrin, bóyá ó fẹ́ lọ ṣe kinní. Tó bá ti rí bẹ̀, ó fẹ́ lọ ṣé ẹ rí? Èmi assure yín dáàdì wa nínú Ọlọ́run, nínú Jésù bàbá wa Ọ̀jájá the second Ọọ̀ni. Èmi assure yín pé Naomi bó ṣe wà yẹn. Ṣé rí ẹni tó bá ti gbé vessel of God tó gbé dání kò ń dẹ́ṣẹ̀ o. Tó bá tiẹ̀ dẹ́ṣẹ̀ nánà tó bá pé ó ṣèṣì dẹ́ṣẹ̀ ẹ̀mí máa rán létí pé ṣé wọn kò ti dẹ́ṣẹ̀. Kíákíá ló máa tọrọ ìdáríjì tó máa ké pe bàbá mẹ́ta lọ́kan pé kó dáríjì òun. Ó mà ti ṣe. Àṣìṣe dẹ̀ ni. Ọlọ́run á dẹ̀ fojú fò dá. Torí Ọlọ́run wa kì í ṣọba àká. Á dẹ̀ dáríjì. Ká má sọ pé ẹ̀ṣẹ̀ téèyàn fẹ́ mọ̀ dá. No. Ẹ̀ṣẹ̀ àmọ̀mọ̀ dá. Bíbélì sọ pé kò ní ìdáríjì. Ìtí jẹ́ pé ṣìṣì dá tí ò wá látọkàn yín pé ó ṣèṣì ni. Ìyẹn lọ́lọ́run ń gbọ́ àdúrà yẹn. Kọ́lọ́run kó ṣàánú wa. Àánú la rí gbà gbogbo wa. Bíbélì sọ pé gbogbo ayé ti ṣẹ̀. A sì ti kùnà ògo Ọlọ́run. Ọpẹ́lọpẹ́ oore ọ̀fẹ́ Jésù tá a rí gbà. Tabákan ti ké pé Jésù ṣàánú fún wa, ó dẹ̀ máa bá wa bẹ̀bẹ̀. Advocate lọ́lọ́run ní Jésù wa. Òun ló ń bá wa bẹ̀bẹ̀ fún àṣìṣe àti fún ìdáríjì tọ́lọ́run dẹ̀ máa fojú fò dá. Kábíyèsí, Naomi ò lè lọ dẹ́ṣẹ̀.
irú ìtẹ́sí sọ pé tó bá lọ ó máa ṣe kinní tí Naomi bá fẹ́ ṣàṣemáṣe kábíyèsí á ṣe bẹ̀tẹ̀ ẹ̀mí ọlọ́run ò ní gbà fún agbára ọlọ́run tó ń tì lẹ́yìn kò ní gbà fún ṣé mọ̀ pé tí èèyàn bá ti ń dẹ́ṣẹ̀ tó bá ń dẹ́ṣẹ̀ wọ́n ní ẹni tó bá ń dẹ́ṣẹ̀ pé ti èṣù ni tẹ́rí tí Naomi bá lọ ṣe ẹ̀ṣẹ̀ kan wẹ́rẹ́ ẹ wo gbogbo ogun tọ́lọ́run ṣẹ́fun tó ṣẹ́fun lọ́tún tó ṣẹ́fun lọ́sì ó wà right níwájú ọlọ́run ó stand right pẹ́pẹ́pẹ́ níwájú ọlọ́run torí ẹ̀ lọ́lọ́run ṣe ń gbà á torí bíbélì náà tún sọ fún ọ ní bí èmi bá gba ẹ̀ṣẹ̀ ní àyà mi ọlọ́run kì yóò gbóhùn mi Naomi ò gba ẹ̀ṣẹ̀ láyé ẹ wo gbogbo tọ́lọ́run ṣẹ́fun lọ́tún lọ́sì níwájú àti lẹ́yìn lókè àti nílẹ̀ ẹ wo ọlọ́run bó ṣe dúró tì gbágbágbá nítorí pé kò ní ẹ̀ṣẹ̀ kan nínú lóòótọ́ gbogbo alẹ́ lẹ́ṣẹ̀ ṣùgbọ́n tó bá ti bẹ̀bẹ̀ ọlọ́run ti dáríjì ẹ̀ ẹnìkan lè máa sọ pé ṣebí lágbájá ń ṣe ó mú jẹ èmi bá lọ sọ pé mo fẹ́ lọ farawé ṣé mo lè mú jẹ no ẹ má jà forí wórí kábíyèsí Naomi ò lè fi yín lẹ̀ ó kì í come to worse ó yẹ ẹ múra ṣe bẹ́jọ́ máa ń jáde ní program 3 days kò pọ̀ jù kò lè ní kí ẹ má ṣiṣẹ́ yín láàfin ṣebí tẹ bá ń jáde ẹ máa ń fi ó ní àwọn representative tẹ máa fi ààfin lé lọ́wọ́ tẹ̀lé trust irú ìtẹ́ lọ́njọ́ yẹn tẹ sọ pé wá Naomi lọ sí UK just at least sábàáníkà kà méjì ẹ máa fẹ́ lò tó 4 days ní UK ó ṣàláwọn tẹ fi ààfin lẹ̀ fún kábíyèsí ẹ̀yìn àti Naomi ó yẹ ẹjọ́ dìde ẹ wá lọ sí program yẹn pẹ̀lú passport Naomi kẹfù ẹ má pa action ẹ má bà iṣẹ́ Olúwa jẹ́ mọ́ lọ́wọ́ ọlọ́run tó wà máa ṣe bá anointing ni ẹ type anointing ni Naomi anointing yẹn ni kó máa pọ̀ sí kẹ́yìn náà máa kẹ́ túbọ̀ máa jẹ nínú oore ọ̀fẹ́ anointing yẹn bẹ́ẹ̀ ni ẹjọ́ ń jẹ anointing yẹn lágbára ẹ̀jẹ̀ Jésù ọlọ́run á kó sí kábíyèsí náà kí kábíyèsí lè fún ní passport yẹn kọjọ lọ ẹjọ́ ṣeré lọ dáàdì wà nínú Olúwa ẹjọ́ ṣeré lọ kábíyèsí ẹjọ́ ṣeré lọ ọmọ yìí ò ní fi yín lẹ̀ nígbà tí jẹ́ pé ọlọ́run ti hàn dènà pé kó jẹ́ ìyàwó yín náà ni ó jẹ́ títí kalẹ̀ ẹ má think otherwise Naomi ò lè ẹ bá fi yín lẹ̀ ó lè fẹ́ fún àwọn ọmọ ẹ̀sìn ta ló fẹ́ bá tán àwọn ọmọ ó fẹ́ fi yín lẹ̀ kó wá ká àwọn yín lọ fọ́ no àbàṣà nìyẹn láíláí Naomi ò lè ṣe bẹ́ẹ̀ tó wọ́n dájú pé ọlọ́run ló fún yín ní Naomi ẹgbẹ̀rún ọlọ́run kẹgbà tọ́lọ́run yẹn gbọ́ kẹfún ní passport kẹjọ lọ láti sì dájọ́ láti ṣe nǹkan tí mi lè sọ ẹ ò dẹjọ́ tó wá pẹ̀ ń doubt ṣùgbọ́n mo mọ̀ pé tẹ̀ bá doubt Naomi ò ní ìbéèrè kò lè ẹ bá fi yín lẹ̀ torí ìfẹ́ yín nínú ayé sá ló fẹ́ tọ́jú Naomi bíi ti kò sí Naomi ò kàn déédéé sọ pé kóun sáré padà kó fi ìtorí owó yín wá fẹ́ yín kó dẹ̀ fi ìtorí ọlá yín wá fẹ́ yín kó dẹ̀ fi ìtorí pé òun fẹ́ jẹ́ orúkọ lọ́dọ̀ kábíyèsí kan lè mọ́lá káàkiri àgbáyé wá fẹ́ pé rọ́ gbogbo ogún tẹ fún Naomi kò jọ lójú kábíyèsí tí ń sòótọ́ fún yín torí bí ọlọ́run bẹ́ẹ̀ mi mọ́ ṣe máa ń báyàn ṣiṣẹ́ àwọn tiẹ̀ wọ́n ní ẹni tá pè ẹni tọ́lọ́run pè òun ló fi agbára fún òun náà ló tún ṣe lógo láti jẹ́ ọmọ ọlọ́run ẹ̀mí ọlọ́run àbọ̀ ọlọ́run ó máa tẹ̀síwájú nínú ayé Naomi kábíyèsí ẹ gbàgbé bó ṣe ń lọ ẹ̀yin àti Naomi kẹ́ kúkú jọ ṣeré lọ ẹ má yẹ kí ẹ̀yin gan kẹ́ má yẹ kí ọlọ́run béèrè lọ́wọ́ yín pé iṣẹ́ tí mo gbé fún ọmọ mi láti ṣe pé ẹ̀yin lẹ́dìí lọ́nà ọlọ́run ò ní ṣe yín lólùdènà kò dẹ̀ ní dè yín lọ́nà láti ṣe rere láyé ẹ máa pọ̀ sí ààfin yóò máa gbòòrò sí gbogbo nǹkan tẹ́ bá ti dáwọ́lé yóò máa yọrí sí rere gbogbo àṣẹ tẹ́ bá pa sí rere yóò máa ṣe ọlọ́run yóò máa gbọ́ ọlọ́run máa gbèjà yín jà o nígbà tẹ́ ti fẹ́ ìránṣẹ́ ọlọ́run Jésù Olúwa ẹgbẹ́ ọlọ́run láàyè inú ayé yín o kábíyèsí Jésù Olúwa wa àmín ọlọ́run á bá wa ṣe ẹ̀yin èèyàn mi ò ṣe gan ẹgbẹ́ tí gbọ́ wá sí ìtẹ́tí sí ẹ bá mi share ẹ bá mi like ẹ bá mi subscribe kẹ́lẹ́ bá mi tó kìí sí comment section àbọ̀ ọlọ́run adájú lórí wa Jésù Olúwa wa àmín.